ẹ̀yin èèyàn àtàrà àdúgbò ẹ wá gbọ́ ohun tí Qdot sọ o nípa ẹ̀sìn Islam tó jẹ́ sí mùsùlùmí. ẹ gbọ́ ṣàlè pé lóòótọ́ ni ohun tó ń sọ yìí ṣá. I'm a Muslim. I was brought up as a Muslim. You understand? So many things has happened in my life with this your fucking religion that is not clear to me. I always try my best. Call me on your life. ṣe bẹ́ẹ̀ yìí náà gbọ́ ohun tí Qdot Olúwadámiláre tí gbogbo èèyàn mọ̀ sí Qdot tó jẹ́ gbajúgbajà olórin tàkásùfèé tó sọ sátẹ́gùn tí kò bá kùn gbé ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní bá báyìí. Ó sọ ọ́ di mímọ̀ wípé ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn kan tó gbé àlàáfíà lárugẹ o. Ṣe bí ìdílé mùsùlùmí ni wọ́n ti bí Qdot tí gbogbo wa mọ̀ sí Qdot. Kí wá ló fà á gan tí ó fi wá sọ pé ẹ̀sìn Islam gbé àlàáfíà lárugẹ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n mọ̀ sọ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o. Àbí ògbọ́ lẹ́yìn ọ̀rọ̀ tí Qdot sọ yìí làwọn kan pé ọjọ́ ìgbòlẹ̀sìn Islam tí ò mọ̀ pé nìkan wà. Ṣé Qdot tí wá sọ̀rọ̀ tí ó fi jẹ́ wọn olólùfẹ́ rẹ̀ kulẹ̀ báyìí tí wọ́n jẹ́ mùsùlùmí àbí torí pé ó ti wá dolówó dìlúmọ̀ọ́ká ló ṣe ń sàwọn ọ̀rọ̀ tó ń sọ yìí. Ọ̀rọ̀ àwọn báńdíìtì ọ̀táràlú la ṣe ń sọ tí ò tí ì tán lẹ̀. Ẹ mọ̀mọ̀ jẹ́ àtúfọ̀rọ̀ ẹ̀sìn dájà sílẹ̀ láàrin ara wa. Ṣé bí ìmọ̀ ló làdínì ọgbọ́n ló láyé àfi kí Qdot yára tọrọ àforíjì o. torí ohun tó sọ yìí kù díẹ̀ ká tó gbà. àbálágbe tí Qdot ń pera rẹ̀ ló jẹ́ lóòótọ́ ni. ó mọ̀ ṣe o wàhálà. wọ́n fẹ́ bá ìgbàsí pa mí lórí ọ̀rọ̀ tó máa yọjú. ṣó fẹ́ sórí ibú kí n tẹ́wọ́ lẹ́kọ́nọ́mì sínú. èmi ò léwọ́ lódò yìí o ní sọmọ ìlàjẹ́.